wọ́n disturb mi bí kí n send nóòdù ní sáwọn. Gbogbo àwọn ìyàwó táwọn bá fẹ́ bó ṣe máa send ẹ̀ sáwọn nìyẹn. Tó yẹ pé ọ̀sán àwẹ̀ gangan everybody ń gbàwẹ̀ báyìí lọ́sùn. Wọ́n dẹ̀ pé àwọn alárajì. Wọ́n ní kò mí nẹni sí ọ̀sán yìí náà ò lè ṣe fún mi. Alẹ́ mu wà ń pálọ̀, àwọn ìyàwó wà ń yàrá ẹ̀mí wà ń pálọ̀. Bọ́dẹ̀ ṣe fẹ́ plan ẹ̀ nìyẹn. Bọ́ ṣe ní kí n wá sínú yàrá nìyẹn. Mo ṣáà wọlé tó wẹ̀ lọ́rọ́ lọ́ bá ṣàǹṣe kí n sùn sórí bẹ́ẹ̀dì. Mo lẹ́yìn ẹ̀ńtàdẹ́bí ò dẹ̀ mọ bọ́yé ń ṣe kíní. Á sáré dẹ̀ mọ́lẹ̀ sórí bẹ́ẹ̀dì ni. Sometimes around last year, sir, mo rí message ẹni lórí TikTok. Ẹni yẹn ṣá message mi, I was like, ṣá ní kí n jọ, kí send the number, òun fẹ́ bá mi sọ̀rọ̀. Mo ṣá send number, ṣá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí WhatsApp. So, ẹ jọ̀ọ́ má bínú, kí ni TikTok page wọn? Ẹ má bínú, kí ni orúkọ wọn ní page eke? Ó ní TikTok page tó pọ̀ o. Tọ́. Ó ní TikTok page tó pọ̀. Ṣé fi yẹn? Bẹ́ẹ̀ni. So, a ṣáà sọ̀rọ̀ lórí WhatsApp ṣá. He said, ó lóun ní ìyàwó méjì nílé, ṣùgbọ́n àníyàn òun ni kóun fẹ́ ìyàwó mẹ́ta. Mo wá sọ fún wọn pé, sir, kí ni reason tẹ́ fi fẹ́ ìyàwó mẹ́ta? Ṣé méjì ti wà nílé? A ṣáà ní reason tẹ́ fi fẹ́ ìyàwó. Ṣé wọn ọ̀rọ̀ ọmọ bí ni àbí wọn lè ṣe dáadáa? Kí ni ìdí? Ó ṣàbẹ̀rẹ̀ sí ní mú àyà oríṣiríṣi lẹ̀ òun ṣàfẹ́fẹ́ pé kódà àwọn ìyàwó òun méjèèjì wọ́n fọwọ́ sí pé àwọn ìyàwó òun méjèèjì gangan lọ́tún bóun wá ìyàwó kẹta. Mo wá ọ̀rọ̀ yẹn ṣáà yà mí lẹ́nu pé àwọn ìyàwó yín ló ń bá yín wá ìyàwó kẹta kẹ̀. Ó dáa, ó ṣàdìmú tó ṣe pé ó kọ̀nẹ́ẹ̀tì wà papọ̀. Àwọn ìyàwó méjèèjì dẹ̀ bá mi sọ̀rọ̀ níwájú ọ̀rọ̀ àfihàn. Ìyálé bá mi sọ̀rọ̀, ìyàwó kejì náà dẹ̀ bá mi, tó ìyàwó kejì náà máa join live ní ìsìn. Wọ́n bá mi sọ̀rọ̀, wọ́n á wò pé inú ilé irú bó la ti fẹ́ rí irú nǹkan báyìí bọ̀ mo ṣàkàn play along. Then next thing is that kí n lọ kí wọn nílé, mo lọ yọjú sí wọn nílé, àwọn náà bá mi sọ̀rọ̀ dáadáa, àwọn kò ṣe àwọn ilé ọ̀dà wọn kì í ṣe ilé olórogún o, àti pé nǹkan tí mo ti bó ṣe tẹ́lẹ̀ àwọn ti mọ̀ àwọn ọ̀gá ṣá oníkàlùkà. Bí ó 13 ni mo wà sàtórí wọn pọ̀, bọ̀ àwọn tó wà nígbà yẹn méjì ni wọn ìlú òsì nígbà yẹn. Orí burúkú làlájì làwọn. Agbọ́. Ṣé àwọn oṣù ẹ̀jì lẹ máa fẹ́ jẹ́? So aládìdẹ wa ní kinní kan nígbà yẹn gbà ṣọ́ṣà tó stage kan wọ́n ní mo máa fi Quran mo máa fi búra fún àwọn máa bọ́ sí ihò pé sacrifice táwọn ìyàwó àwọn máa ń ṣe nìyẹn. Wọ́n sọ fún wọn pé rárá o, àwọn ìyàwó yín nìyẹn o, àwọn ìyàwó yẹn ti sanwó orí wọn, ẹ ti sanwó orí tèmi, ẹ ṣe máa ní kí n máa dán dìdìrìwò níwájú kámẹ́rà. Wọ́n ní rárá o, sacrifice yẹn báwọn ṣe máa ṣe náà ṣàní kí ìyálé bá mi sọ̀rọ̀. Ìyálé náà pè mí, ìyálé náà bá mi sọ̀rọ̀ pé ọkọ àwọn ọjọ́ wa nǹkan tó bá ń fẹ́ sá. Ẹ continue àti ẹ continue. Ọlọ́kọ̀ àwọn Bọ́lájí náà wà. Nǹkan tó máa ń fẹ́ òun ni ó like nǹkan bíi kinní kan wọ́n ṣà at the end of the day ṣáà ní ṣáà torí ó ní ẹni yẹn náà máa lórí láìpẹ́ ẹni tó pè gba èyí mi ìfẹ́ dárúkọ ẹni yẹn náà ṣàfọwọ́ sí pé ẹni yẹn máa ń bá mi jà ń gbà yẹn kílé tí mi ṣe kọ́tà láàjì ìfẹ́ wọn ẹ̀dẹ̀ mọ̀ pé núdù ló ń dá ìjálẹ̀ láàrin wa ṣe núdù síbi tó lè dé ẹni tún mú déètì jọ ní káì pé ká ṣe ní káì ní táìmù báyìí. Ẹni ìhòòhò in case àbí noodles. èmi ò ṣe ìhòòhò sí wọn èmi ò ṣe ìhòòhò sí wọn torí mi ò gbà mo sọ pé tẹ bá ti dé sí Nàìjíríà ẹ ti lójú mi ẹ rí i pé ọmọ tó fàìn ní mi so ẹ fojú náà kẹ fi George tẹ fẹ́ wò nù kámẹ́rà tẹ bá dé sí Nàìjíríà tẹ bá ti sanwó orí mi ẹ free láti ṣe anything tẹ bá fẹ́ ṣe tó bá mẹ́nu kúrò ńbẹ̀ lẹ́ni tó bá dọjọ́ kejì sí má béèrè nǹkan lọ́wọ́ wọn báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí inú ìdùn yẹn ni mo ṣàgbà tó yá mo ṣàgbé inú mà pa lọ ẹ ṣàṣẹ pé mo máa ní láti kó kúrò nílé tí mò ń gbé yẹn ẹ̀yin ti rí agent ẹ fẹ́ gbalé sí bẹ́gà fún mi kí n máa gbé ní bẹ́gà kódà wọ́n tún send number agent yẹn sí mi wọ́n ṣà ní next week àwọn máa dé December 5 next week yẹn agent máa bá mi máa kó lọ sílé wọ́n ní kí n kó ẹrù mi kúrò ní Abẹ́ ní Ìbàdàn contact ọ̀rẹ́ mi wọ́n ní kí n kẹ́rù mi lọ sọ́dọ̀ ẹ̀ ní Abẹ́òkúta ẹrù mi wà lọ́dọ̀ yẹn ti ilé ṣòfò ní Ìbàdàn mo wá bẹ̀rẹ̀ sí ní sun ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ní Abẹ́òkúta mo ṣáà lọ sílé wọn mo ṣáà gbà tó yá mi ò rí kókó ọjọ́ tó ṣáà máa padà dé dó wọ́n ti ní kí alágbo àbẹ̀jẹ́ nìyẹn náà máa háì kó máa wọlé sí báyìí wọ́n ti họ́dà àgbo oríṣiríṣi fáwọn mẹ́tẹ̀ẹ̀ta 5 litre lágbo yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú ilé wọn mo ti lọ gba lákọ̀ọ́kọ́ ilé wọn náà mo ti lọ gba ẹlẹ́ẹ̀kejì ta bẹ̀rẹ̀ sí ní mú ní ibẹ̀ àti wound cleans àti gbogbo ẹ̀ ó bí mi kékeré mo ní kò sí ọwọ́ tó ṣe mí bọ̀ wọ́n lè ọkọ̀ lè rẹ̀ infection flush àwọn ọlọ́dà wọ́n rí di àgbo àbí kò yé mi àbí bàbá àbíyé mi. aláṣẹ wa nídìí ọmọ púpọ̀ wọ́n rí di àgbo wọ́n ní ìdí ọmọ púpọ̀ ni o so ìgbà tó ṣàwálé fún December ìyálé ẹni yìí ti já mi sí pé ẹni yìí pé Àyíkẹ́ o má tún ṣìyàn lẹ́lẹ́kejì nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi wò pé ẹni tí mo rí kò lè ṣe àìdá àbí nǹkan kan mo tún rò pa èmi ti kó kúrò nílé mo ti dẹni tó scott lọ́dọ̀ rẹ̀ wọ́n láwọn fẹ́ gba ọba ti ẹ̀jẹ̀ kọ́ ti ẹ̀gbá lé kí wọ́n ra máa kángárà mi lọ Aláàjì nílá òun ò gbálé fóbìnrin mọ́ lẹ́yìn tí mo ti kẹ́rù kúrò ń bàdàn lọ sábẹ́òkúta
ó dáa o a máa forí ti eléyìí lọ táṣà máa fi rówó gbà ká fi balẹ̀ o ibẹ̀ la ṣá wà tí agbo ìfẹ́ṣọ́ ara agbo fertility Alhaji ṣàdé láti Canada lọ́jọ́ yẹn inú alẹ́ ẹ̀ mo wà ń pálọ̀ torí room and parlour ní ọ̀dọ̀ wọn yẹn àwọn ìyàwó wà ń yàrá ẹ̀ ní wà ń pálọ̀ so bọ́dẹ̀ ṣe fẹ́ plan yẹn ni ẹ on after wedding máa sun pálọ̀ àwọn ìyàwó máa sun yàrá ṣe before the main time náà ni ṣé orí bẹ́ẹ̀dì ọmọ ọ̀dọ̀ ní pálọ̀ o. yẹn ní ìyẹn Alhaji náà. mo tún kó sílé iná Ọlọ́run ayọ̀ níbẹ̀ mo bẹ Alhaji Kọ́ládé jọ orílẹ̀ tẹ gbà lọ́wọ́ mi ó jẹ́ fi lélẹ̀ mi ìgbà room and parlour mọ́ ẹjọ́ yàrá kan péré ni mo fẹ́ gbà kódà kó bá jẹ́ 50,000 lẹ́yìn máa wọ́wọ́ kun ilé ìlówó ń gbalé fóbìnrin àfinú ilé yẹn náà ni máa gbé ok ọjọ́ tọ́lá ti ṣàdé sí ilé ọṣà ti báwọn ìyàwó wọn ṣe kọ́tọ́ fẹ́ ṣe bọ́ ṣe ní kí n wá sínú yàrá nìyẹn èmi dẹ̀ ti sọ fún yàrá wọn mo lè mi ò lè jẹ́ kọ́ bí mi ní nǹkan pọ̀ nínú ilé torí kò make sense girlfriend lèmi jẹ́ mo ṣáà wọlé bá tí mo wọlé wọn ṣáà dẹ tó wẹ̀ lọ́rọ́ wọn bá ṣáà ń ṣe kí n sùn sórí bẹ́ẹ̀dì mo lẹ́yìn ẹni tàdé wí òdẹ mọ bọ́yẹ ń ṣe kíní á sáré dẹ̀ mọ́lẹ̀ sórí bẹ́ẹ̀dì ni mo wá sọ pé ẹni sùúrù sá inú ilé ibi táwọn ìyàwó yín tẹ sanwó rí wọn ń gbé ibẹ̀ lédè ní wá kí yín pé ẹ káàbọ̀ Canada ni wọn bá ní ẹ o kíní kan o tèmi ò bá torílẹ̀ tí sọ̀n fẹ́ kí n pa ìwo wọ́n ṣáà ní òkè tèmi bá mọ̀ pé mi fẹ́ káwọn ṣe anything kémi gbé kúrán kémi búra pé àṣìṣe táwọn ti toast mi ọkùnrin kọkùnrin toast mi mo ní ó dá ẹ bá náwó gbé kúrán mo sì gbé kúrán mo ṣe ṣe apá káṣá máa fọwọ́ bùṣá aṣá nìkan pọ̀ ní alẹ́ ọjọ́ yẹn tó dẹ̀ lead sí oyún so èmi ò mọ̀ ọjọ́ yẹn ní sàtì kúrò bẹ́ẹ̀ ẹdúró náà má béèrè question ibi tẹ́ wáyé court of law ni o ìgbà tó wá wọlé kọlẹ̀ àbí ẹ wá ṣe wúṣà ọ̀ṣà ṣe ẹ ṣe wúṣà ọ̀ṣà bẹ́ẹ̀ ṣe wúṣà rárá mi ò mọ̀ ẹ pariwo. it's only me pariwo cause it's only the cap. I don't know. ṣé ó wọlé kọlẹ̀ àbí ṣé ó wọlé kọlẹ̀ àbí kò kọbẹ̀. Kíni wọ́n kéré so ó ṣàkọsà wọlé ṣá. Ọbẹ̀ náà ló ṣe doyún náà. No, ẹ kọ́ ní kí ni wọ́n kéré. It's very good. Ọbẹ̀ ló ṣe doyún náà. Mo wá ń gbọ́ yín báyìí. Ókè ó kọ bẹ̀. So ìgbà tí mo ṣáà lọ lọ́jọ́ kejì mo ṣáà padà sí ilé àwọn ọ̀rẹ́ mi yẹn wíìdí òkú pé kí la fẹ́ ṣe at the end of the day ṣá December yẹn náà lè máa tí wọ́n ṣàpadà ní clash àti mo ṣe rò pé èmi ò lè fẹ́ ẹni yìí o orí burúkú ni wọ́n lọ ń bá kiri yìí o mo ṣáà yọwọ́ so ìgbà tó ṣáà máa di time January yẹn ṣáà mo ṣáà àwọn àti ìyàwó kékeré yẹn náà ti ní clash náà cause there are a lot of things tóun náà ti ń go through èmi ṣáà rò pé kémi move up pẹ̀lú life mi mo ṣáà kọ̀ wá níbi pé kémi lọ wá owó kí n máa fi gba lẹ́ǹtẹ̀ mi mo ṣáà message wọn gbà tó yún dé ní around that January pé báyìí o wọ́n bá ní Bálájì òṣèlú láì mímọ́ ni mo lọ pa láàrin ìnáwó tó wà láàrin àwa méjèèjì tó mọ àwa méjì tó mẹ́mi tó mọ àwọn náà mo pè yẹn náà yẹn pé wọ́n náà Lájí sọ pé àwọn ò fẹ́ gbọ́rọ̀ kankan pa oyún for now bóyá tí n bá bímọ àwọn máa ṣe DNA test nígbà yẹn but for now ìṣàṣì kankan máa lọ ná. sọ pé ìyàwó náà ìyálé blọọkù kò reply. oyún wà lára yín báyìí náà. oyún wà lára yín. rárá o rárá o. Ó ti wálẹ̀. Ok. Oyún ti wálẹ̀ àbí? Number 1. Number 2. Client number 2. Bẹ́ẹ̀ni. Wọ́n ní nọ́mbà AK wọ́n ní nọ́mbà. Kí ni wàá bẹ̀rẹ̀ pé kí ni nọ́mbà tí. Kí ni nọ́mbà tí àǹtí? Ẹyin tí mo gbé sókè 003 àbí 005. Sá. Ẹ̀wọ̀n tí kí ni nọ́mbà tí Alájí fún mi? wọ́n ní O3. ó yá. AK ẹ má bínú mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ Sister Yoba. Ṣé ẹ gbọ́ mi? Ẹ má bínú o nǹkan tẹ́ ń sọ ìgbà wo ló ṣẹlẹ̀ sẹ́yìn this year or last year? Around ṣé ẹ gbọ́ mi? Bẹ́ẹ̀ni. Ìgbà wo ló ṣẹlẹ̀ ṣé this year ló ṣẹlẹ̀ ní àbí last year? This year náà ni this year ni. Okay. Ó yá lifestyle tàbí náà kí lẹ fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn náà. Àǹtí Ayọ̀bá yẹn mútu báyẹn mútu ẹjú ẹmútu tìrí ẹmútu. Ó yẹ ká ṣe máa padà pé Alájí àmọ́ fún Alájí lè kiri. Lifestyle Àmínà ìyàwó Alájí 004. Ẹ ká sọ. Ẹ̀sùn ni ìyàwó Alájí 004 kí ni títí ẹ sọ ọkọ tó ṣẹlẹ̀ sẹ́yìn náà. Èmi ò lóyún fún wọn mo dẹ̀ send anything sí wọn but 2024 ni mo pàdé wọn. Kí ló tún ṣe fẹ́ yìí? Wọ́n dẹ̀ wọ́n threaten pé wọ́n máa ń disturb mi pé kí n send nóòdù mi sáwọn. Wọ́n dẹ̀ wọ́n náà fẹ́ mi ìgbà yẹn ìyàwó méjì náà ló wà nílé wọn. Mo ṣáà ní pé mi ò lè fẹ́ wọn kò bá yẹn wọ́n ṣáà disturb mi pé ìyàwó alákọ̀ọ́ ti fẹ́ lọ pé mi ni màá di ẹlẹ́kejì. Àìtó yìí máa borí.
the same story ní same format ó máa sọ fún next one pé kan ti fẹ́ lọ kò lọ ní. pé èmi ni màá jẹ lẹ́ẹ̀kejì gbogbo ẹ̀mí ṣáà máa ń bá wọn sọ wọ́n ní pé màá change orúkọ mi orúkọ dádì mi màá máa jẹ́ orúkọ àwọn pé táwọn bá fẹ́ gbé mi travel kó lè easy fáwọn èmi ṣáà ní pé mi ò lè send mi ò lè change orúkọ dádì mi nǹkan báyẹn ṣá lẹ́yìn ìgbà yẹn kọ́ tèmi ṣàfihàn wọn lẹ̀ bàtọ́ tí ń disturb mi jù pé màá búra fáwọn tí n bá lè búra fáwọn àwọn máa fi mí lẹ̀ ìgbà yẹn mi lẹ́sọ̀ wọn pa bí akájọ máa lọ́n lọ sí wa so ìjọ kan ló wá pè mí pé mommy of the house fẹ́ bá mi sọ̀rọ̀ ìyẹn ìyàwó wọn tó wà ń bẹ̀ ń sìn kó fẹ́ bá mi sọ̀rọ̀. yóò ní mọ́mí kẹ́ pé ní big mọ́mí. ó ní big mọ́mí òun náà ní mommy of the house. ẹni fọ́tò yẹn náà ká gbé sí atọ́kadì àwọn scammer ni wọ́n á gbọ́. ní pé ìyẹn fẹ́ bá mi sọ̀rọ̀ pọ́ fẹ́ rajà lọ́wọ́ mi tí mo ṣe wá rí bí ìyẹn ṣe ń bá mi sọ̀rọ̀ tó ti sọ èjì ẹ̀ wọ́n ní òun náà sẹ́ndì inú dẹ̀ sáwọn bàtà àwọn fẹ́ fẹ́ ni. noodles ẹjọ torí TikTok. noodles ẹ má bínú ní pé sẹ́ndẹ̀ sáwọn ìgbà táwọn fẹ́ fẹ́ ní pé gbogbo àwọn ìyàwó táwọn bá fẹ́ fẹ́ bó ṣe máa sẹ́ndẹ̀ sáwọn nìyẹn ní pé tí ì bá sẹ́ndẹ̀ àwọn máa fi mí lẹ̀ so ìgbà yẹn mi wá bá wọn sọ̀rọ̀ mọ́ bóyá tó ti jẹ́ ọ̀chá tì ní wọ́n ní àwọn ọmọ yóò lágídí o pé kí ló wà ń bẹ̀ kémi sẹ́ndẹ̀ tó yẹ pé ọ̀sán àwẹ̀ gangan everybody ń gbàwẹ̀ báyìí lọ́sùn wọ́n dẹ̀ pé àwọn lárajì wọ́n ní kò mí nẹni sìn ọ̀sán yìí náà ò lè ṣe fún mi kékeré mi ṣú ara wọn kí n gbé kún àṣà àyà kí n ṣe pé táwọn bá ti fẹ́ mi ọkùnrin ò ní gun orí mi èmi gbà tí mo ṣàgbà fún wọn pé mi ò lè fẹ́ ìgbà tí wọ́n fi bá mi sọ̀rọ̀ mọ́ ń gbà yẹn nìyẹn tó ní kálukú fi lọ́nlọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni sà. very good 004 àgbọ̀ 007 lélẹ̀ olóhùn 007 ń tẹ̀sí dábẹ́. o ti wà lifetime gbogbo ẹ̀ náà la máa yanjú àlàáfíà noodles food à ń gbọ́ yín báwo ni sẹ́yìn náà ṣe jọmọ. yes sir ẹ kúrò lẹ́sà. kílẹ̀ yìí kílẹ̀ wà. mi ti ẹ̀ mọ owó tí màá bọ̀ ó máa fẹ́ tó bóyá number 7 ṣá. very good ó gbọ́ yìí. ó pàdé wọn ní something around 2023 wọ́n mẹ́sẹ̀gì mi through ẹnìkan wọ́n máa ń pè nìyẹn ní àbọ̀bí so ìgbà tẹ́ni yẹn fún wọn nọ́mbà wọ́n ṣà mẹ́sẹ̀gì mi ìgbà tán mẹ́sẹ̀gì mi the same format tán lóye náà ni pé màá gbé kúrò sáyà màá ṣe pé nǹkan bẹ́ẹ̀ yẹn then like within 3 days wọ́n ti rán mi lọ sí ọ̀dọ̀ àwọn ìyàwó wọn tó ń bẹ nílé because ẹ̀ mọ̀. níbo làwọn ìyàwó yẹn ń gbé gan níbo ló ń gbé. èkó náà ń gbé. níbo lẹ́kọ̀ọ́. wọ́n ṣáìdì bẹ́gà mi ò mẹ́kọ̀ọ́ bọ̀ ó dà pé ṣáìdì bẹ́gà náà ń gbé so wọ́n ṣáà fún mi ní 10,000 pé kí n fowó kún kí n fi wọ mọ́tò lọ sí ibẹ̀ nígbà tí mo débẹ̀ mo rá àwọn pípù yẹn àdẹ̀jọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ but ìdíwé mo ṣe ìgbà tí mo débẹ̀ mo ti rí i pé ìdíwé bóyí àwọn pípù yẹn ṣe ń rí pé bíi pé nǹkan tó ń fi comfort tí wọ́n ṣe àwọn nǹkan tí wọ́n ń ṣe ni mo ti notice nínú movement wọn bá ṣe ń ṣe wọ́n ò pẹ́ ni yìí náà tó tún lóun fẹ́ fẹ́yàwó méjì yàrá méjì ni mi létò rent ibo ni àbí ó fẹ́ fẹ́yàwó mẹ́ta rádà ibo ni kẹta fẹ́ dúró sí stuff like that so ó ṣàtúndì pé ìgbà tí mo ṣàdé padà sí ibi tí mo ti ń serve nígbà yẹn ó ṣàdí wípé ó ṣàǹfẹ́jọ́ mi pé kí n lọ change orúkọ mi ẹ̀dẹ̀ pé mi serve lọ́wọ́ tí n bá change orúkọ at that time orúkọ ẹni màá padà gbé jáde lórí certificate pé kí n ṣáà lọ change orúkọ mi o kí n change N9 kí n ṣáà change anything tó bá ṣàti relate mọ́ sọ́ọ̀nì mo ní ẹni tí pé ẹ tí wàá yọjú sí àwọn parents mi ẹ tí ní mo ti máa change orúkọ ẹ tí tó wà fà ẹ tí wàá yọjú sí àwọn parents mi ẹ tí ní mo ti máa change nǹkan tó wà fà tí ó fi di pé ó rán àwọn boys sí mi òun ni pé ṣẹ́rí ẹ mọ̀ bídú tó pé sẹ́ẹ̀dì these noodles náà ló fa wàhálà ò tó wá fi noodles ẹnìkan hàn mí bó ṣe wá fi hàn mí I was like for a man to do this kind of thing ẹnì yẹn dẹ̀ ní kò kí ń ṣe ìyàwó ẹ̀ like kò kí ń ṣe ìyàwó ilé ẹ̀ bó ṣe wá fi hàn mí èmi lọ gbé fún ẹni tí ó ní ọ̀rọ̀ then the next thing tó máa ṣe báyìí ó rán àwọn boys wá bá mi níbi tí mo ti ń serve nígbà yẹn tó kọ́ wá náà mi mọ́ inú school tí mo ti ń serve kọ́ńdì yes ó rán àwọn boys wá nígbà wá rèé pé ẹni táwọn fẹ́ rán àbí táwọn fẹ́ lọ nà yìí àwọn yẹn ó rún fún wọn lówó mọ́tò àti Ìlọrin làwọn pípù yẹn ti wá ó dà ìpọ́ ọmọ Ìlọrin ni máa yẹn bọ̀ ń gbé lẹ́kọ̀ọ́ àti Ìlọrin làwọn pípù yẹn ti wá wọ́n wá sí Èkìtì inú fóyè mo ti ń serve nígbà yẹn ó ní ó ti sọ fún wọn pé táìmù báyẹn mọ̀ táìmù táwọn student máa ń fi bẹ́ẹ̀ jáde most time ó ti ṣàlàyé ó ti fún wọn ní ó ti track mi down ó ti fún wọn ní every detail tó need láti mọ̀ nípa mi so ìgbà táwọn yẹn ṣàdé with the intention páwọn náà fẹ́ wá nà mí wọ́n wá ní pé ìgbà táwọn àríkẹ́ ẹni táwọn rí ẹni tó wà innocent like ojú ẹ̀ ó ní innocent face sí báwo ló ṣe wá máa wá lè jẹ́ tó fi jẹ́ pé máa ní pé káwọn ẹni àwọn ènìyàn ṣàkúrò nínú school ọjọ́ yẹn wọ́n ṣà lọ sí human rights àbí àwọn civil defence wọ́n ṣà lọ explain fún wọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ o àwọn yẹn ṣáà pè mí ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá ti ń parọ́ lọ́rọ̀ ẹ̀ máa ń change ìgbà tó ṣàyẹ̀wò ṣáà explain bọ́rọ̀ yẹn ṣe jẹ́ fún àwọn ènìyàn pé máà nìyí ó fi noodles ẹni tí kò kí ń ṣe àwọ̀ ilé ó fi hàn mí pé kí lè bá fi rí pé kò kí ń ṣe big deal o ànọ́dà mọ̀ pé wọ́n ti fẹ́ pé bóyá kò kí ń ṣe ẹni nìkan ni victim mo dẹ̀ mọ̀ ẹnìyẹn rí mo dẹ̀ lọ fi wọn ẹnìyẹn pé ẹni yìí ó ní noodles yín lọ́wọ́ o in case bóyá kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa challenge tó fi máa dì nípa stuff like that that's it o
bó ṣàṣe rán àwọn boys lẹ́yìn ìgbà yẹn ṣá ó block mi everywhere àtọ̀wọn àti ìyàwó ẹ̀ wọ́n block mi kò pé 2 months lẹ́yìn ẹ̀ ni mo rí pé ó ṣe wedding pẹ̀lú another person so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn sà. ẹ̀yin ò lóyún. rárá mi ò tiẹ̀ rí wọn gan. ẹ̀yin ò máa gbó. mi ò máa gbó o. bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀ ẹ̀ lè máa tọ̀lọ̀. ta ni Mariam. Mariam. Yes, mo ń ga inú. Ṣé ọ̀rọ̀ yìí náà kọ́ yìí náà? Ó kàn mí. Ó kọ́ yìí, ó kílẹ̀ wà, ó 10 ẹ̀, yóò wà bó 15. Ó 3. Ó yá, mo ń gbọ́ yín, kí ló tún ṣẹlẹ̀ sẹ́yìn? Kúrú wo kò sáyè ní sùn ló bọ́ọ̀sì yìí. Fẹ́ǹdì mi kan ló introduce alájì yẹn sí mi. So, ìjọ wo déètì wo sí ìgbà wo? Ṣé last year ni àbí ọdún yìí àbí gbà wo? Last year. Up me your girl fẹ́ sọ̀rọ̀. Mo ṣáà sọ fún yín pé mi ò tí ready àti marry báyìí. Mo gbọ́dọ̀ mọ̀ wá wọn, mo gbọ́dọ̀ mọ̀ bó ṣe jẹ́. Wọ́n ṣáà sọ pé ẹni tí wọ́n bá ti fẹ́ kò nídìí kéèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wádìí rẹ̀ káàkiri kinní kan tí ó bá jẹ́ pé èèyàn bá nífẹ̀ẹ́. Your girl send me phone. Mo gbọ́ yín. Wọ́n máa fi yé mi pé ìyàwó méjèèjì táwọn ní oko ló wà. Then pharmacy lèmi ń ṣe. So èmi níṣẹ́ tèmi lọ́wọ́ so mi ò lè gbé oko wọn ni àkó nídìí ilẹ̀ yìí làwọn máa fẹ́ mi sí kódà ilé tí màá máa gbé àwọn tí kò kalẹ̀. Ibo lẹ́yìn gbé? Kwara Ìlọrin mò ń gbé Ìlọrin. Okay. So wọ́n ṣáà ní àwọn tí kọ́lé táwọn máa fẹ́ mi kalẹ̀ sí mi kì í ṣe pé ọ̀rọ̀ ilé ni ó mátà báyìí ju pé mi ò ṣe wà interest sí yín ìwé bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ̀ ṣe bí ẹni pé kinní the first time tí ó kọ́kọ́ rí mi ó ní kí kọ́kọ́ sẹ́ndì noodles mi kì í sẹ́ndì sóhun so kí òun mọ bí mo ṣe wà fún bóyá test òun ní nígbà ẹ̀ẹ́dẹ̀ pé ká yín lálàjì ó ṣú ọ̀pẹ́ yìí lọ́mọ káwọn ni kò ní mí nìna ìgbà tó yẹ pé ẹni tóun fẹ́ ni ṣóhun ní kíkà tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fáwọn èèyàn ni èmi ṣe táìpì yẹn pé mi ò lè ṣe wúre so fẹ́ẹ̀nì mi tó ní torí ìṣẹ̀ sí mi ó ṣàn sọ fún mi pé ẹni tó máa ń spend ní kíní kan mi ò ní ìdí spending wọn nǹkan báyìí tí wọ́n sọ fún mi ni so òun fi yé mi pé kò ní mí ní kíní kan èmi ò lè ṣe nǹkan báyìí ṣe bó fẹ́ mi tó bá yá tí ìbá padà fẹ́ mi ń kọ́ so aṣáà fa owó yẹn gan to the essence pé there was one particular man tá à ń pè ní bọ̀dà Túndé bọ́dà wa ni so wọ́n lọ fẹjọ́ mi sùn bọ̀dà yẹn pé òun ṣe dátà fún mi 10,000 ìgbàtẹ́mi mọ̀ pé mi ò wá interested sóhun. Salaam alaikum sir. Orúkọ tèmi ni ọkọ àwọn single mother Akeem ọkọ àwọn single. Yes sir. All right, very good. All right, very good. Ẹ jọ̀ọ́ sir, mo need attention yín lórí live stream mi àbí ṣé mo láǹfààní láti máa bá yín sọ̀rọ̀ báyìí. A tún abẹ́lé bìrì sir. All right. Èmi pè yín náà torí mo fẹ́ bá yín sọ one or two. Then àwọn náà wọ́n bí ladies kan bí about 15 tó wà lọ́rùn mi. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ gan, mo ń ṣe show fún yín ni. Wọ́n ń gòkè wọ́n sọ nǹkan tẹ́ ti ṣe fáwọn. Wọ́n ní bọ́ ṣe ń bẹ ṣe ń fáwọn lágbo àti tó lóyún àti tẹ́ ní kọ́ máa fi Quran tí wọ́n ní lára kọ́ máa fi ní òhò gbogbo ẹ̀ lọ́sán bí. Okay, so let me say this to you, German, trying to call the day. Yes sir, mo ń gbọ́ yín sir. Mo ń gbọ́ yín. Mama expecting. All right, because ẹ̀yin kọ́ la fi à ń ṣe show yín lọ́wọ́ báyìí mo ṣe ní kí n pè yín. Ó ti wà lọ, mo ti gbọ́ yín. Mama expect. Ẹlẹ́yìn ọ̀fẹ́ sọ̀rọ̀ ni o, ó ti mọ̀. Ọjà ti jẹ alájì. Ọjà ti bọ́ọ̀sì tó. Ọjà ti bọ́ọ̀sì. Mo ń gbọ́ ẹjẹ́ ká ọ̀nà àwọn ọmọ mi káwọn máa ń wo show mi so ẹ fún wọn lẹ̀ ká máa ń lọ. Mo ń gbọ́ àǹtí ẹ̀ continue. Tẹ́ bá notice bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹ ń ṣe show wọn lọ́wọ́ bàbá ní okay. Ẹ̀sìn rẹ̀. Ó fẹ́ bá yé gbogbo àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Imagine wọn ní Canada ni. Ẹ jẹ́ ká tí ì bá sọ̀rọ̀ lọ ẹ ní sùúrù. Ó lè blọọkì bí ẹ Ó máa wò. ṣáàdì that last year December wọ́n wá sọ́dọ̀ friend mi wọ́n láwọn wà níbi ibẹ̀ kí wọ́n bá wọn mo ní òkè mọ́ lọ bá wọn bíbẹ̀ wọ́n wá gbé kinní ọ̀hún túkọ̀ fún mi wọ́n ní wọ́n máa ń jẹ́ kéèyàn ó tètè máa ta wọ́n máa ń fa ìlọsíwájú fún yàn lẹ́ wọ́n fún mi ní kinní kan láì bí ẹbú báyìí àti epo pupa wọ́n ní kí n mísẹ̀ papọ̀ tí bá ti fẹ́ sùn kí ṣáàlà pé kinní so mo wá gbé gbogbo kinní yẹn mo wá kó pamọ́ ó wá tó bí èwì kìí gbà yẹn wá pè mí gbà nǹkan táwọn fún mi yẹn pé kí ni àpẹẹrẹ tí mo rí
Mọ́nà mi ò rápẹ̀rẹ̀ kankan. Ó yẹ kó rápẹ̀rẹ̀ pé àwọn tí ń retí pé kó fáwọn ní feedback. Mi ò tí ì rí ẹni àpẹẹrẹ kankan. Ẹ mò ń gbọ́. Mo ń gbọ́ àǹtí. Mo ṣáà sọ fún fúrẹ́ǹdì mi yẹn pé aláàjì máa ń dààmú mi pẹ̀lú kíní tí wọ́n kó fún mi pé wọ́n ní kí n lò pé mi ò dẹ̀ ló. Ó ní kí ni wọ́n máa ń dààmú mi fún pé ṣé mi ò lónìí. Àwọn náà lọ ń pè mí. Àwọn náà lọ ń pè mí. Hello sir. Ìyọjọ́ máa bínú. Mo fẹ́ kó tẹ̀lé fún náà tẹ̀sán ọ̀nà but because mo ń ṣe nǹkan lọ́wọ́ ni. So fún mi ní time kí n ṣe tán máa gbé ẹ we're gonna speak in camera. Please, okay? Alright, go sí wàhálà. Gbogbo insinuation I want you to hold on, hear my opinion before you take your judgment. Yeah. I'm still